ìlànà tí wọ́n gbà sin kábíyèsí yẹn pé kò bójúmu, pé ó jẹ́ àbùkù sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Wọ́n ní kò sẹ́ni tí ó mọ̀ wípé lára ìlú tó jẹ́ ìlú tó ní àṣà, ìṣe àti ìṣẹ̀ṣe ó ní ìlú Ìjẹ̀bú. Pé bó ṣe wá jẹ́ wípé wọ́n ṣe rìn yẹn, bí wọ́n ṣe gbà yẹn, bí wọ́n ṣe ṣe yẹn, ó jẹ́ ní tó kù díẹ̀ káàtó tí ò sì yẹ kí ó jẹ́ pé irú ìlú Ìjẹ̀bú ni irú nǹkan bẹ́ẹ̀ ó ti wáyé. Àwa náà rí i níbi tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí, àwọn mùsùlùmí ẹlẹ́sìn Islam, àwọn mùsùlùmí tí wọ́n ti ń lé àwọn oníṣẹ̀ṣe kúrò níbi ètò ìsìnkú kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde lásìkò tí wọ́n fẹ́ sin wọ́n. Nígbà tí kinní wọn fẹ́ rọrùn tí ò fẹ́ rọgbọ, òun ni wọ́n ní kí àwọn ọmọ ológun tí wọ́n wà níbẹ̀, wọ́n ní ká máa lé àwọn oníṣẹ̀ṣe kúrò níbi tí wọ́n ti ń ṣe ìsìnkú kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde. Ṣùgbọ́n a tún rí àwọn míì náà tí wọ́n ń sọ wípé kò sí tó burú bí wọ́n ṣe sin kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde, torí pé èèyàn lè torí pé òun jẹ́ ọba kó wá sọ ẹ̀sìn rẹ̀ nù. Pé ẹ̀sìn mùsùlùmí ni bàbá ń ṣe ní kó tó di pé wọ́n dórí àlééfà, ẹ̀sìn mùsùlùmí yẹn náà ni wọ́n sì ń ṣe lásìkò tán wà lórí àlééfà. Wọ́n sì ti sọ sílẹ̀ wípé ìlànà tí kí wọ́n fi sin àwọn nìyẹn, pé tí àwọn mùsùlùmí bá wá bí wọ́n ṣe ṣe yẹn, wípé kò sí tó burú bẹ́ẹ̀. Tí àwọn míì tó ń sọ nìyẹn. Ẹ̀yin náà fi èrò àti òye tí yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí. Kájọ gbéyẹ̀wò, kájọ sọ ó lágbára o.